orúkọ yín. orúkọ tèmi ni Samson Ìlúpéjú. Mr. Samson àárín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ̀sí òsì nǹkan àgbàlagbà tí ń sáré inú ẹ̀kan bí nǹkan ò bá lé òun ló ń lé nǹkan kí ló ṣẹlẹ̀ gan. mo wá láti wá sọ nípa ìgbéyàwó mi tí ìyàwó mi sá lọ lọ́jọ́ ìgbéyàwó ní alẹ́ ọjọ́ ìgbéyàwó. ẹ ṣàlàyé fún mi ní details ẹ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ò ṣe. ok ẹ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. alẹ́ ọjọ́ ìgbéyàwó yín gangan. bẹ́ẹ̀ ni sà. níyàwó yín wá sá lọ. bẹ́ẹ̀ ni sà. kò yé mi jọ as in ẹ ṣe normal wedding. àṣẹ normal wedding. ẹ pé àwọn èèyàn. bẹ́ẹ̀ ni sà. àwọn èèyàn wá. bẹ́ẹ̀ ni sà. wọ́n jẹun ẹjọ́ ẹ ṣe gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ ni sà. ẹ kó nǹkan fáwọn. a kó ẹrù ìyàwó lọ. ẹrù ìyàwó fáwọn ẹbí ìyàwó yín. bẹ́ẹ̀ ni sà. as in wọ́n gbà á. wọ́n gbà á. ìyàwó yín yẹn wà bí. kò sí níbí. wọ́n gbà á bí. bẹ́ẹ̀ ni sà. ẹ dọ̀bálẹ̀. àdọ̀bálẹ̀. ẹ kó àwọn ọ̀rẹ́ yín lọ. bẹ́ẹ̀ ni sà. ẹ pélére. àpélére. ẹ náwó fún. ànáwó. ìyàwó yẹn jó ń bẹ̀. ó jó ń bẹ̀. church lẹ́lu àbí mosque. ọ̀lù lálù. ọ̀lù lẹ́lu. bẹ́ẹ̀ ni sà. ṣé Christian wedding ni àbí Muslim wedding. Christian wedding. Christian wedding. bẹ́ẹ̀ ni sà. pastor so yín pọ̀. pastor wọn so wá pọ̀ lọ́jọ́ náà. ẹ lọ registry sa. a lọ registry. ẹ tún lọ registry. a ṣe introduction. ẹ sáyìn ẹ ṣe gbogbo tó yẹ kẹ́ ṣe registry. bẹ́ẹ̀ ni sà. ẹ dẹ̀ tún ṣe introduction. bẹ́ẹ̀ ni sà. gbogbo yẹn lẹ ṣe lọ́sàn-án èyí tẹ́ ẹ ti ṣe kó tó dijọ́ yẹn gangan àti gbogbo ẹ yọjú lé ẹ ṣe gbogbo ẹ má sọ ẹ ṣe gbogbo ẹ ti ṣe yẹn bọ̀ ṣùgbọ́n gbà tó dijọ́ gbogbo ẹ tẹ́ ẹ ṣe lọ́sàn-án tẹ́ ẹ parí ẹ̀ tán tó wá dalẹ̀. ọ̀nìyàwó fẹsẹ̀ fẹ́. ọ wá sá lọ. bẹ́ẹ̀ ni sà. lọ́jọ́ ìyàwó gangan. ṣùgbọ́n nígbà tá a wà ní orí stage lọ́jọ́ náà nígbà tí àwọn tí a pè tán fún mi ní envelope owó ìyàwó náà envelope kan fún mi extra ó ní kí n keep ẹ̀ sí separately ó ní kí n keep ẹ̀ sọ́tọ̀. láti kò tẹ́ ń gbé envelope owó táwọn èèyàn appreciate yín bí àwọn ọ̀rẹ́ tán fẹ́ máa lọ pé gbà ó ìyàwó náà wà ní envelope kan sí. envelope kan fún mi. keep this separately. yes sir. So it was after the wedding. ẹ keep ẹ mo ṣe keep ẹ tá à ń wá. ẹ dákun mú kẹ́kẹ́ tó máa wá mo fẹ́ mọ bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí í wá gan because ọkọ àtìyàwó lọ́jọ́ wedding bẹ́ẹ̀ wọ́n ò jọ máa wà ní mo fẹ́ mọ bí tẹ́ ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní wáyàwó gangan. ẹ̀yàn bá gbọ́n tí ò usual a sọ pé tí ò ṣẹlẹ̀ rí o tí ò usual tí kì í sábà ṣẹlẹ̀ èyí máa rí bákan lára èèyàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni tí mò ń gbọ́ lọ́wọ́ yìí mo bí pé báwo ló ṣe lọ báwo ló ṣe dàwátì níjọ́ ìgbéyàwó ìyẹn ìyàwó yín. bí program yẹn ṣe ń lọ lọ́jọ́ náà time tí wọ́n ṣe tí everybody ń jó tí à ń jó èmi wà lórí stage mo jókòó because I am tired that day so everybody ń jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ so along the line akọrin pé ó disappear àrímọ́ ní orí stage. lójú agbo. bẹ́ẹ̀ni sà. ní ọwọ́ alẹ́. lọ́wọ́ rọ̀lẹ́. bẹ́ẹ̀ni. ẹnìkan kan ò rí mọ́. àrímọ́. So after then èmi ṣáà sì jókòó mi mọ̀ pé kò sí ní ojú agbo mọ́ so nígbà tá a fẹ́ tó di time ti àti cut cake àti share everything so a fẹ́ share cake n pé ok ti àwọn èèyàn ìyàwó lélẹ̀ ti èèyàn ọkọ lélẹ̀ so after cake ta share cake tán tí mo dẹ̀ gbé cake n pé ká máa lọ a gbé bọ́ọ̀sì ìyàwó umbrella agbésẹ́yìn mọ́tò wọn á bẹ̀rẹ̀ sí ní wáyàwó káàkiri nígbà ìbò ló lọ mo lọ bá mọ́mí ẹ̀ mo ní mọ́mí mi rí ìyàwó mọ́mí ẹ̀ sọ pé àwọn rò pé èmi ti mú ìyàwó mi lọ nígbà tí lọ àti padà sábẹ́kúta ni mo ní rárá omi rí o wọ́n ní ṣé mo lọ ti lọ sí wedding. Èkó. bẹ́ẹ̀ ni sọ. ok. so mọ́mí ẹ̀ wá ní ṣé a ti lọ check hotel tó lodge sí mo ní mo ti lọ check ẹ̀ ọ̀nà ti check out so a dẹ̀ padà síbẹ̀ èmi àti mọ́mí àṣà àjọ ń wá káàkiri àárí throughout that day so lọ́jọ́ yẹn èmi ò lè padà sí Abẹ́òkúta lọ́jọ́ náà orí street gan mo sùn because by the time tí mo máa fi ta fi ń wá káàkiri tí time ti lọ so I try láti wá another hotel láti lodge sí because hotel tá a lodge sí ó ti fún àráyè nínú mọ́tò tá a gbé wá ní gbogbo everybody sùn àtèmi àtàwọn àbúrò mi àtàwọn ọ̀rẹ́ mi tó tẹ̀lé mi ìgbà tó di àárọ̀ ọjọ́ Sunday làwọn ṣẹ̀ṣẹ̀ padà still yet náà àríyáwó but ní alẹ́ ọjọ́ yẹn later pé àwọn family member ẹ̀ ó later pé wọ́n ní pé òun wá òkè kò sí nǹkan tó ṣe òun ní pé òun save ní pé but ibi tó ń wá òun ò lè disclose ẹ̀. play kìíní o. so ó náà ò lè disclose ẹ̀ so ní pé òun wá òkè àwọn family member ṣáà ní sọ ibi tí ó wà gangan ó náà ò lè sọ nígbà tó ń bá sọ nípa ọmọ wa gbé òun so kò ṣáà sọ throughout that day tí ilẹ̀ fi mọ́ so ìgbà tó di ọjọ́ kejì àwa gbéra láti padà sábẹ́kúta. ẹ dákun ẹ ló fún yín lẹ́tà kan. bẹ́ẹ̀ni. ìgbà wo lẹ wá ronú lẹ. ní òru ọjọ́ yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ wò pé jẹ́ n tẹ̀ check gbogbo àwọn envelope tí àwọn èèyàn fún mi so ọkọ mi kàn ní let me check the letter tí àbí envelope to drop so nígbà tí màá ṣe envelope yẹn wá rí i pé ntẹ bá ń bẹ letter àti propose ring ló kọ sí. ẹ bá mú èmi gan gbọ́dọ̀ rí lẹ́tà ríngì yẹn náà wà ń bẹ. ó wà ń bẹ sọ.
ríǹgì tá a fi propose ẹ̀. bẹ́ẹ̀ni sà. ó fi síbẹ̀ ìwọ ọlọ́run ríǹgì rẹ̀ bùrádàtì ẹ má wọrí bùrádàtì ẹ má wọrí ó ti mú yẹ́sì ríǹgì lélẹ̀ lẹ́tà ni wọ́n ti ẹ̀ landwriting. wọ́n kà á o màá ka lẹ́tà yẹn lẹ́tà yẹn rí bákan ní ọwọ́ mi. Samson sẹ́yìn lè jẹ́ Samson. bẹ́ẹ̀ni sà. Samson, I'm writing this letter with a heavy heart. As it stands, I can't continue with this marriage. Ẹ wo lẹ́tà yẹn bó ṣe gùn tó gbé kú mbẹ wọ́n mọ̀ zoom ẹ̀ báwọn ìní kájú báyìí lọ wọ́n lè lọ ṣáájú mi kà báwọn gbé kú mbẹ ìní kájú báyìí lọ. Kẹ́mi nìyàwó yín jẹ́. bẹ́ẹ̀ni sà. Kẹ́mi òkà rẹ̀ rèé o òkà àgbéyàwó rẹ̀ rèé. kéèsì mọ̀ tí wà ń bímọ tí ń lọ bí ọ̀sẹ̀ méjì àbí. bẹ́ẹ̀ni sà. ṣé n tẹ́ béèrè wọn ṣé dìsín ni. àwọn ṣe anything sà. wọn rẹ́dì láti ṣe. bẹ́ẹ̀ni sà. Aunty Kẹ́mi, this must be a prank. Is it a prank? It's a prank. It's a prank. Yes sir. It's not real. How will you get out of this? Only God. Kẹ́mi ló kọ àǹtí ọ̀hún. Aunty Kẹ́mi, ẹ mà ní sórí ibù. Ẹ sáré lẹ́tà ẹ mà tẹ̀síwájú. Ẹ tọ́jú ẹ ní òun padà ká o. So mo ṣáà ka lẹ́tà yẹn ní òru ọjọ́ yẹn. Omi ẹkún bọ́ lójú mi lọ́jọ́ yẹn. So àwọn àbúrò mi ló ṣáà ń calm me down pé kí n má rò kí n fọkàn balẹ̀ bí ọ̀rọ̀ obìnrin ṣe rí nìyẹn. So àwọn ló ṣáà calm me down. Tí wọ́n bá calm me down bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ sí ọmọkùnrin ọmọkùnrin fi tọkùnrin gbé ni because èmi gangan náà ni mo drive wọn lọ síbẹ̀ èmi náà mo tún drive padà that same Sunday from Lagos State to Abeokuta. Lẹ́yìn ìgbà náà wá ń kọ́ ǹjẹ́ ẹ ti fojú rí obìnrin yìí padà. Mi fojú rí àǹtí Tọ́pẹ́ wà mí báyìí. Àgídìgbò lẹ ti padà pàdé ẹ̀. Bẹ́ẹ̀ni sá. Ẹ̀yẹ̀ kan nú àwọn tó kọ́mẹ̀ntì ń bí sọ pé the family must return every kobo padà bẹ́ẹ̀ only the family must return every kobo is spent. níta ni yẹn sọ síbí nìyẹn òòsàbò ò lè gbè mí ṣe mi bó ṣe bá mi ọkú ẹ mélòó lẹ nà wọ́n rí. Mi ò fọwọ́ kan rí o. ẹ̀yin náà wọ́n tààrà. Àtọ̀. ẹ̀yin náà wọ́n tààrà. Àtọ̀. ṣé àwọn mọ́mí rẹ̀ gan wọn àpè yẹn jọ náà ni. Ọ̀pẹ yẹn. àwọn mọ́mí ẹ̀ pérò. Bẹ́ẹ̀ni sá. àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bẹ̀. Bẹ́ẹ̀ni sá. but ṣé kìí ṣe pé àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan jọ mọ́ nígbà yẹn láwọn ẹ̀wọ̀n jọ ń jó lọ́wọ́ ni tẹ́ẹ̀ fi rí wọn mọ́. Wọ́n máa jọ mọ̀ plan gbogbo wọn ni. plan wọn ni. Bẹ́ẹ̀ni sá. ok ìbéèrè ni pé nígbà tá a ti Kẹ́mi mọ̀ pé ìgbéyàwó yìí kò ní continue kí ló tẹ́ kí wẹ́ẹ̀dì kúkú hold gan. Àgbà tó ya èmi náà lẹ́nu náà nìyẹn sá. And that day àwọn lọ fún date wa àwọn lọ fún one date tó fún wa yẹn èmi mọ̀ pé date yẹn ni birthday mọ́ mi wọ́n tún gbé birthday wọnú wedding lọ́jọ́ yẹn so it was that day èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n tún ṣe birthday lọ́jọ́ yẹn. wọ́n àti ẹ̀ sọ fún yín ẹ̀ wá aware of it. wọ́n ti sọ fún mi. ọmọ ìlú wo ni wọ́n. Ìjẹ̀ṣà Iléṣà. ọmọ Iléṣà ni wọ́n. Bẹ́ẹ̀ni sá. Ìjẹ̀ṣà ọmọ wa o Ìjẹ̀ṣà ẹ̀yin Iléṣà tẹ́ ń gbọ́ mi ẹ̀yin Ìjẹ̀ṣà tẹ́ ń gbọ́ mi lálẹ́ òní mo kí yín ni èmi kàn kí yín ni ẹ̀mọ̀ pé mi á máa kíyàn adúpẹ́ tí ọ̀jẹ̀ bá dàn ẹnu ó ti máa ré lulẹ̀ wọ́n ti máa fẹnu jábọ́ wọ́n ti máa fẹnu wú géètì adúpẹ́ tí ọ̀jẹ̀ bá dàn. èmi ò ṣé wọ́n náwó fún yín lójú agbo ni
àti kẹ́mi ni. bẹ́ẹ̀ni. irú jọ́ọ̀sì wọn lẹ́jọ́ àti kẹ́mi tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ní fọ́lọ́ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ṣègbéyàwó tẹ́ ẹ mọ̀ pé ẹ ní white wedding lẹ́sẹ̀. náà kò ṣe white wedding. wọ́n ti lóyún ni. àtọ́. wọ́n ti lóyún ẹsẹ̀ wo lẹ́rù kẹ́ lè ṣẹ̀ tó lè tó lẹ́bù yẹn náà. mi ìṣe ẹ̀ṣẹ̀ kankan. ẹ sú ọ̀pẹ ẹsẹ̀ kankan. reason tó kọ sínú lẹ́tà yẹn ó ní nítorí mi meet up fún plan for wedding which was later done. What are the plans tell meet up with? ṣebí wedding ọ̀nà là ń wè. bẹ́ẹ̀ni sir. ẹ kí ni wọn kẹtẹ expect tẹ́ ẹ ṣe. Setting of the hall decoration DJ. ń gbọ́dọ̀ ti wá padà ṣebí jọ́lá ìjọ yìí mo lẹ ti ní tẹ́ ìjọ sí. gbogbo ẹ̀ la padà provide. ṣebí ọ̀lù ni ẹ decorate títí kíní kan bí jàkáwọ̀ kíní àwọn kíní wúníwúní ń ṣe sí lórí ṣebí ẹ̀yìn lẹ́ ń wọlé sínú ọ̀lù yìí. bẹ́ẹ̀ni sir. àbí kò tó bí wọn ṣe fẹ́. ọ mà ṣe o kí ni ewé tó wà lórí yìí ṣe decoration kọ́ ni torí pé ẹ̀ meet up wọ́n ní màmá yín ọ̀ láìka wọn ṣé lóòótọ́ ni. àìrọ́ ló fi yẹn pa sà ẹ̀rọ ló fi yẹn pa reason tó yẹ sọ pé mọ́mí tèmi ọ̀ láìka òun ni ìgbà tí wọ́n fún wa ní list fún engagement list ẹ̀ pé normally ọmọ akọ normal so mọ́mí wa pè ní pé ìwọ níyàwó ìwọ lè bá wọn family ẹ̀ sọ̀rọ̀ bá wọn sọ kọ́ reduce nǹkan tó kọ yìí because agbára wo lè gbé nǹkan tó agbára bá gbé la máa ṣe o because wọ́n ní gbogbo nǹkan tó wà nínú list ẹ̀ la gbọ́dọ̀ provide which is normal bọ́yìí máa ń sọ nìyẹn but nǹkan tó agbára yẹn bá gbé léèyàn máa ṣe so reason nìyẹn tó fi mú mọ́mí lọ́tà tó ní wọn láìkó òun kò sí nǹkan tí mọ́mí ò kì í ṣe fún ọmọ bí ọmọ ni. Ọlọ́run o ta ló ra aṣọ tá àti kẹ́mi wọ̀. èmi ò lè parọ́ because starting from the preparation for the wedding wọn láti jọ agree pé we will help each other. Okay. So ó stand ó ní o máa ra aṣọ ẹ̀ fún ara ẹ̀. Okay. So ó dẹ̀ ra fún ara ẹ̀ èmi náà mo ra aṣọ tèmi fún ara mi so àjọ ra fún ara wa ni. ṣé kìí ṣe pé níta fi rò pé bóyá ẹ̀kọ́ ojú òṣùwọ̀n náà nù. aṣọ ilé ìṣe àwọn náà wọ́n ra ilé náà fúnra wọn. èmi mo ra ilé fún ara mi. òun náà lọ ra yẹn fúnra rẹ̀. òun ló ra ti registry yẹn fún ara rẹ̀. àkàrà tẹ́jọ́ wọn òun lọ ra fúnra rẹ̀. no. ẹni ra yín fún. bẹ́ẹ̀ni sir. ẹni ra ilé fún. bẹ́ẹ̀ni sir. lẹ́sìn máàcì ara yín dáadáa yìí. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. Computer engineering and engineering. iṣẹ́ kí ló ń ṣe. ó ṣe serve tán ni so ó ń ṣiṣẹ́ as secretary ní bakery kan ní Abẹ́òkúta. kí ni ìyàwó yín máa complain pa yín bóyá ẹ̀yin àti wọ́n jọ wà nínú ilé tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ kí ni wọ́n máa ń sábà kí ni àti kẹ́mi máa ń complain pa yín tó jẹ́ personal thing. obìnrin míì yóò lọ ra roll on fọ́kọ ẹ̀ yóò ra perfume fọ́kọ ẹ̀ kò ní sọ nǹkan kan yóò sábà mọ̀ pé sóò ti lo perfume yẹn make sure pé ó lò ó obìnrin míì máa sọ bẹ́ẹ̀ obìnrin míì ara mouthwash fọ́kọ ẹ̀ pé kó máa fi mouthwash sẹ́yìn tẹ́nu ó máa ń jẹ́ kíkiní yẹn ó ń try láti sọ àwọn nǹkan kan is there anything tó máa ń complain pa yín. orúkọ yín. orúkọ tèmi ni Samson Ìlúpéjú. Mr. Samson àárín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ.